Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my take care of. Do you understand? Because page yẹn òun ni page tó ń bí Lizzy nínú jù lórí social media yìí. Do you understand? And kò kí ignore. Tó ní pé máa ignore ẹ. Mi ò rí nǹkan kan tó gbé sórí page ẹ tó máa bí mi nínú. Do you understand? So I must take care of it. So tó bá bínú lẹ́ni, máa ra page lọ́wọ́ Epagboyimika to give you new page so that you will not be angry anymore. I'm really sorry for doing that because mo regret gbogbo nǹkan tí mo ṣe. I regret everything. Mi bá ti máa ràn lọ́wọ́, mi mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni. Single-handedly without anybody. Àwọn lórí burúkú tó sọ pé àwọn yọjú tó wà nínú fake profile tó wà ní ọ̀dọ̀ ẹ̀sìn. I did not even see them. Only me, single-handedly. And if you want me láti bẹ́ẹ̀ gbé page òun gangan sílẹ̀, kò sọ fún mi, but mo ní ṣe yẹn. Ó ti yẹ, mo ní lè flag ẹ̀. Mo ní fẹ́ flag ẹ̀ kò tí àti dé bẹ́ẹ̀ sí. Do you understand? Tó pé mi ò rí nǹkan téèyàn máa ṣe fún mi tó máa jẹ́ kí n wò pé ó yá jẹ́ máa flag gbogbo page ẹ̀. No. If you don't come for me, I will never come for you. Please. Mo lè ra page mi fún ẹ. Epagboyimika máa ta page mi fún ẹ. I will pay the money for Epagboyimika. Do you understand? Mo mọ̀ yí pé mo destroy page ẹ gan. Because that's the only page tó ń fún ní headache. That's the only page tó kì í jẹ́ kó sùn. That's the only page tó máa ń fún ní sadness. Mi mọ̀ kọ́ tẹ́ ẹjọ́ gbà lára yín. I don't even see what is on that. What I do is just continue flagging it. Continue flagging it. Do you understand? And mo really when somebody call me about your show, I really felt bad. Me bá ti máa flag page. And that then anything that will make her happy is what I wanted to do. Is what I always do. Because she doesn't understand that they will surely block you. Anything, there is nothing that you want to tell the whole world. They will surely block you. That is Facebook for you. Tó bá ti gbé ara ẹ wá sórí public, accept anything tó bá ti rí, accept ẹ bẹ́ẹ̀. But kò kí ń listen. Do you understand? Do you understand? So ṣé kò yẹ yín sìn? So guys, I rest my case. Ẹ jẹ́ kó bá wa mú 10 million naira evidence. Ẹ jẹ́ kó wa mú jáde. At it 9,000. Please. Whose page is that? Kò gbéwègbè. Láìmí àti Epagboyimika a máa sọ̀rọ̀. If you want new page, ẹ sọ fún Epagboyimika. Ṣé kò yẹ yín sìn? Tẹ́ bá lè kọ letter. Èmi ò lè kọ letter yẹn. Ó ti yé yín, mi ò mọ Ìgbò sọ. Èmi ò lè kọ letter yẹn. Ṣé ti yé yín sìn? Tẹ́ bá lè kọ letter. Ó ti yé yín, gbogbo page yín mo mọ àwọn tó máa ń bá mi kọ letter yẹn nígbà yẹn. So nísìn kò ní fẹ́ ẹni yẹn inú ò dùn kún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. So ti yé yín sìn. Inú ò dùn. So ó kúrò lórí Facebook fún wa ni. Ṣé ti yé yín sìn? So tẹ́ bá lè bá mi kọ letter. Ẹni yẹn ló máa ń bá mi kọ letter nígbà yẹn. So inú ò dùn lọ́wọ́lọ́wọ́ ń sìn. Do you understand? Ó ti kúrò lórí Facebook. Ó ti yé yín sìn. So guys, ẹ bá wa sọ fún kò gbéègbè, ẹ bá wa sọ fún Epagboyimika. I can give you a new page if you don't mind. The page that you don't even need pé ẹ need more engagement in game. Page yẹn ó ti ní engagement already. A ti ní engagement already. Epagboyimika bá ní, we will buy it and everything will be fine. Do you understand? So kò í ṣe ẹjọ́ mi. Ẹjọ́ ibi téèyàn, even though if it is you I'm supporting, I will do the same thing. Do you understand? Èmi ò care nípa monetization. I don't care about it. When I follow you, I follow you. I don't follow you for monetization. Do you understand? Mo ti ní star now. I did not open my star. Because olórí burúkú nǹkan tó máa sọ nìyẹn. Nítorí wọ́n fowókò òun gba star ni o. Wọ́n fowókò ẹ̀gbọ́n tó sọ pé mo fẹ́ fowókò òun gba donation olórí burúkú. O fẹ́ fi gba donation pé ìyá ẹ̀ kú. O fẹ́ fi ṣe donation pé o fẹ́ fi tún òkú ìyá ẹ̀ ṣe.
pé ilé àlàpà tó bẹ́rì ìyá ẹ̀ sí ó fẹ́ fi tún òkú ìyá ẹ̀ ṣe ìwọ aláyé bàjẹ́ ṣùgbọ́n orí social media lọ ti bú ẹ títí pé òkín bá bàbá ẹ̀ ṣe tó ṣẹ̀ṣẹ̀ lọ wá bàbá ẹ̀ kan kó tó máa bá ṣe ìwọ aláyé bàjẹ́ ọmọ wọn orí social media yìí ló bẹ̀rẹ̀ wèrè gbogbo àwọn Lizzy Anjorin pátápátá gbogbo àwọn Anjorin pátápátá ló sá fún ẹ olórí burúkú tí ò nẹbí gbogbo àwọn ẹbí ẹ tó pè lẹ́bí ẹ gbogbo wọn lọ sọ pé ò kì í ṣọmọ àwọn àbí àbórí social media ẹ̀kọ́ ni ó lẹ́bí ò lára tó bá dápá fún yàrá yàrá yín sí kò sẹ́ni tí wàá pè yàtọ̀ sáwọn ọmọ ọ̀dọ́ ẹ tó wà nínú yàrá ẹ̀ ìwọ àwọn kí lorúkọ Àríkẹ́ tán ṣoríire láti ọdún gbogbo wọn tán ti ń jọ tẹ́tí jọ ẹwà kò ṣoríire èní o máa fọ̀tún la dọ́là ni o máa mú ọmọ Àríkẹ́ lọ sí Amẹ́ríkà ó sì wà ní Nàìjà pẹ̀lú ẹ̀ ọ̀tún la wà mọ́ ọmọ ẹ̀ lọ sí Amẹ́ríkà torí ẹ̀ ló ṣe wà pẹ̀lú ẹ̀ ó sì wà pẹ̀lú ẹ̀ ni tí mo mọ̀ pé tí Àríkẹ́ bá dá wà á ti kọ́lé 1 plot of land kò ní 1 plot of land bóyá ọ̀rọ̀ tí mo fi ń gun lára ń sí o lè wá kọ́lé fún Àríkẹ́ because ó yẹ kí àwọn ìyá àti bàbá ẹ̀ kan ti máa jẹ wọn mọ́ ṣùgbọ́n wọn ò jẹ wọn mọ́ ìwọ aláyé bàjẹ́ olófo tó ń bínú àwọn ológo gbogbo wọn báyìí ló mọṣẹ́ tó ń ṣe kán má sọ̀rọ̀ wá sọ pé ìwọ ló ń bú wá sọ pé ìwọ ló ń bú ni ìwọ ló ń bú o ìwọ ló ń bú o ìwọ ló ń bú àwọn tó mọ ayé àwọn tó ní ayé tó mọ ayé wọ́n mọ̀ pé olórí burúkú somebody ni kò yé ya wọ́n mọ̀ pé olórí burúkú somebody ni ẹni tó máa ń lé ògo dànù nínú ìgbésí ayé èèyàn yẹn ó ti ṣògùn dànù ogun yẹn ló ń kà ẹ́ lọ́wọ́lọ́wọ́ bá ogun yẹn ló ń tì ẹ́ káàkiri ṣé kò yẹ ẹ ti rí a ti gba gift torí tiẹ̀ kò yẹ 1 day gift ni kò yé ya ọlá nìkan ni mo ní wá fún ẹ ọlá the gift yìí máa ṣiṣẹ́ another day wàá continue ẹ gba ẹ ṣó ti rí gift tán fún mi it's not for life pé kémi wá fún ìyá ìjẹ for life ọlọ́run ni mo sọ fún ẹ injection anamáyọ̀wá tí bá bínú ó máa hard ẹni tó ń dó mi gan kò lè stop mi tí bá bínú mo dàbí òòṣà tó máa tọ́ epo lẹ́nu tí bá bínú mo ò kí ń bínú téèyàn bá tẹ̀ mí mọ́lẹ̀ ó pè mí kí n sọ sorry fún ẹnìyẹn dákẹ́ni yẹn sọ sorry fún mi torí mi ò ń bínú mi ò mọ̀ bóyá èèyàn bú mi mi ò mọ̀ bọ̀ tí bá fún ìyá ẹ jẹ ayé ìyá ẹ máa bàjẹ́ voice note ó ti yẹ gbé jáde gbé voice note síta má lọ edit yẹ o ó ti yẹ torí ó take ẹ ní how many weeks kó tó gbé WhatsApp yẹn jáde mo mọ̀ pé o máa ti lọ tọ́ ṣe mo ti sọ fáwọn èèyàn kan bá mi cut ẹ mo ti gbé fídíò yẹn o mọ̀ pé kò sí fídíò tó ṣe tí mo kì í gbé mo ti gbé fídíò yẹn o mo ti sọ fún wọn kó bá mi cut ẹ bó ṣe fi hàn wọn màá lọ fi wo WhatsApp mi bóyá same thing ló fi hàn wọn ìwọ olófo aláyé bàjẹ́ ó bá tí wọ́n jẹ́ títí olórí burúkú nígbà tí o sọ fún mi pé ó lọ polówó ní Ìdúmọ̀tà mo wá bá ẹ nínú WhatsApp àṣé tòótọ́ ni pé ó lọ polówó ní Ìdúmọ̀tà mo ní pé kí nìyẹn mean o ní pé ó fi ṣèmù ẹni èmi náà gbà wọlé nígbà tí a wá lọ tá a wá bọ̀ wọ́n ní pé ó lọ bá àwọn ìyá lọ́jà bí mi ò mọ̀ ó ní pé ọjà kó sọ pé ó lọ sí ọjà yẹn láti lọ bá àwọn ìyá lọ́jà ó lọ sí ọjà yẹn àwọn fíìmù tó fẹ́ ṣe ló ti torí ẹ̀ lọ sí ọjà yẹn ó ní ó lọ ṣèmù ẹ níbẹ̀ ni ṣé kò wá dáa kó kúkú ṣèmù ẹ nígbà tó bá rí original pé ìwọ ló ń joyún ẹ̀ mú ìwọ ni joyún tó ń joyún ẹ̀ mú ṣé kò ní kúkú wá ṣèmù ẹ gbangba ó máa ṣèmù ẹ tó máa drasticality ọmọ ẹdún ni mi ìmọ̀ rí sí ìwà tó tún rálẹ̀ ọmọ ẹdún ni náà ọmọ ẹdún ni kò yẹ kí ọwọ́ ayé kan mi ìmọ̀ rí sí ìwà tó tún ara ẹlẹ̀ torí pé ní ìlú tó ti wá wọ́n máa ń fò lóru ni wọ́n máa ń fò lọ́sàn wọ́n fò láàárọ̀ wọ́n fò lálẹ́ kò sígbà tán bá fẹ́ fò tí wọ́n ní fò kò yé ìyá ẹ̀ ọmọ ìlú mi ni wọ́n máa ń fò ṣeré ni ìwọ ló lórí burúkú ẹ̀dá ó ṣe títí o tún pa ọmọ nínú ó ṣe títí o ń pa ọmọ nínú Lizzy Anjorin ṣé mo pé mo sọ fún ẹ pé 7 years imprisonment oh he is waiting for you o tún wá kà lánàá pé ẹ tóòtọ́ níbo ni fóònù mi wà mí ń bọ̀ kí n fi WhatsApp yẹn hàn mí tóòtọ́ ni wọ́n fún mẹ́mbọ̀ tóòtọ́ ni wọ́n fún wa ní nọ́mbà kí lorúkọ má nìyẹn Ṣeun Ẹgbẹ̀gbẹ́ pé kán lọ interview
ó wí pé ayé ẹ ti bàjẹ́ mo mi sọ fún ẹ pé mi ní parọ́ mọ́ ẹ ìwọ jẹ́ kán mọ̀ lánàá yìí pé tòótọ́ ló fún wa ní Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ nọ́mbà Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ má fi wọn aráyé sìn níbọ̀. Ṣé kí n fi nọ́mbà yẹn hàn ni àbí kí n má ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún mi ṣé kí n fi hàn ìgbà tó yẹ pé inú tẹ̀ ń bí mi ná ẹ jẹ́ n fi hàn ẹ wo ṣé ti rí Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ lẹ̀ ń wò yẹn ṣé ti rí ẹ jẹ́ n wo déètì tó fún wa níbọ̀ 10th of February ṣé ti rí 10th of February 10th of February 2022 òun ló fún wa ní nọ́mbà Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ ṣé ti rí bẹ́ẹ̀ yẹn show everything mo ti show ẹ̀ mà ṣé ti rí bẹ́ẹ̀ yẹn nọ́mbà Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ nìyẹn kò jiyàn ìgbà tẹ́ wo show ẹ̀ lánàá ṣé kò sọ ó ní tòótọ́ lòun ṣe bẹ́ẹ̀ pé ká lọ kí ló wúkọ̀ ẹ̀ interview ẹ̀ ká lọ interview Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ ká wá fi ṣéèmù kí ló wúkọ̀ ẹ̀ colleagues ẹ̀ ká fi ṣéèmù colleagues ẹ̀ ṣé ti rí pé mo kọ́ lọ́mọ ẹ̀yin èèyàn tẹ́ bá rò mo sọ fún yín pé ó fẹ́ lọ ṣògùn kò lè rí show mi gbé lọ ṣògùn ẹ mọ̀ kó tó pè ládàbí ni ẹ gbọ́dọ̀ pa ìwọ mọ́yàn ẹ gbọ́dọ̀ bá tèèyàn jẹ́ kẹ́ tó lọ ṣàdàbí lé ènìyàn lórí kò lè ṣe àdàbí lé mi lórí ó máa dàlé lórí ni á dàlé lórí á dàlé gbogbo àwọn tọ́jọ́ ń gbé nínú ilé ẹ̀ lórí látòrí wọn délẹ̀ ló máa dàlé wọn lórí ṣé kò yé yín ni òun ló kọ̀ sí ẹ òun lèmi náà ṣe bọ́ síta kò yé yín ni ṣé kò yé yín sí nítorí pé lọ́tún lọ́sì ó ti yé yín ló ti ń sa ògùn sólúwẹ̀ torí pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ wọ́n yé sa ògùn síyàn ló ń wo oríṣiríṣi ògùn síyàn ṣé kò yẹ ṣé ìjọ́ téèyàn máa pa ẹran lèèyàn máa sọ ni ìjọ́ téèyàn máa pa ẹran lèèyàn máa sọ ni àbí ìjọ́ tó yẹ pé ẹran funfun ló máa pa délẹ̀ gbogbo ọ̀sẹ̀ yẹn kò ní bá mi yẹ̀ yá ẹ mélòó ni owó tó fún yàrá yá ẹ nítorí pé mo ràn yá ẹ lọ́wọ́ tí mo bẹ̀rẹ̀ sí ṣáájú ara mi kí má bàa bá ogún olórí burúkú ẹ tí mo mọ̀ ń pa ẹ tó yẹ pé olórí burúkú láti orí ẹja ló lọ gbé ogun wá sínú ìgbésí ayé ẹ tó máa sọ pé tèmi náà máa ṣe ogun lọ ìwà aláyé bàjẹ́ bó dẹ̀ ti fi nọ́mbà Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ tó fún wa mo ti fi hàn jẹ́ kó yé ẹ lọ mú mi sí yẹn go and drink water kó mú mi lé lórí ìwọ òfò ló máa ṣe tiẹ̀ ta ló kí ló pe orúkọ ẹ náà olórí burúkú olè wèrè kò ní dá fún ìyá ẹ kò ní dá fún ìyá ẹ tó ya wèrè tó jẹ́ pé tẹ́ bá bí ọmọ tí ẹ bí tẹ́ bá bí ọmọ tí ọmọ yẹn bá dàgbà tó bá ń ṣe orí burúkú tí Lizzy Anjorin ṣe lọ́wọ́lọ́wọ́ ìfun ìyá ẹ ló jáde I'm telling you ìfun ìyá ẹ ló jáde ó wí pé ìgbà tí oògùn ẹ máa suko ṣé kò yẹ mo kò dédé rí ọmọ Priscilla yẹn lórí social media ni mo kò celebrate ẹ Ọlọ́run mi mọ̀ yí pé èmi ni mo bà àdàbí yẹn jẹ́ mi ò mọ̀ torí pé mi kọ́ ni mo ṣògùn báwo mo ṣe máa bà àdàbí jẹ́ ó wá ní pé àdàbí tó ṣe fún Priscilla èmi mo bà jẹ́ báwo mo ṣe bà jẹ́ torí pé mo kò celebrate ẹ ṣé mi mo lọ ṣògùn lé babaláwo ni tèmi má ṣe bà àdàbí jẹ́ pé ṣó ṣe jẹ́ pé gbogbo ìgbà ẹnikẹ́ni tó wọ̀ bá ti ṣàdàbí fún èmi máa ń bàjẹ́ mi ò mọ̀ pé tí bá ti celebrate ó mọ̀ pé colleagues ó sọ pé tá bá ti dáwùkọ ẹ̀ ó máa rí ògùn ẹ̀ lò padà mi ń bọ̀ ìjọ́ tí bá máa dáwùkọ colleagues ẹ̀ ṣùgbọ́n kó má bínú máa dáwùkọ ẹ̀ ní dáadáa kò ní bínú ni torí pé mi hate ẹ̀ ó wà lára àwọn celebrity tí mo like mi hate ẹ̀ òun náà máa mọ̀ ìjà ló dé ni nítorí olórí burúkú tí mo rò pé èèyàn tó dáa ni aṣọ olórí burúkú ó ti ní àǹgàn ní lórí tó bá bèèrè lọ́wọ́ pé jọ́wọ́ ni kí ni máa tán olórí burúkú ẹ̀ máa sọ pé kò ní tán pé tó bá tán níjọ́ tèmi àti ó ti mọ bọ̀dá yẹn ó ti yẹ tó bèèrè pé jọ́wọ́ ló máa tán ó ní pé kò lè tán torí pé tó bá dákẹ́ wọ́n máa pa ẹ́ àwọn mélòó ló fẹ́ pa ẹ́ ó ti ní àwọn ẹ̀yin tẹ́ mọ̀ English yẹn kí ni English yẹn kó rí èèyàn máa ṣe wọ ahun gbogbo èèyàn ló fẹ́ pa ẹ́ ìwọ́de ló fẹ́ pa gbogbo èèyàn ìwọ pátápátá ló fẹ́ pa gbogbo èèyàn àbí ìwọ kọ́ ló fẹ́ pa gbogbo èèyàn
ìwọ olófò aláyé bàjẹ́ aláyé rúnrún fún ara ẹ ló kúkú sọ bẹ́ẹ̀ lánàá èmi ò tiẹ̀ mọ̀ kó máa bọ́sìtò máa sọ pé yes gbogbo nǹkan tánà mẹ́wàá àìsàn tó tọ́ ni mi mọ̀ kó máa sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń gan mọ́ bí ó máa kó ń parọ́ ni tí máa fún wọn lẹ́fídẹ́ǹsì tí máa fún wọn lẹ́fídẹ́ǹsì ìwọ olófò o tún bọ́ síta lánàá ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé tóòtọ́ inú mi dùn mo sọ fún ẹ lórí gbogbo àwọn colleagues ẹ máa sọ bó ṣe yẹ kó n sọ tó máa gbáàsì ọlọ́run máa sọ bó ṣe yẹ kí n sọ torí olófò ni ẹ aláyé bàjẹ́ ni ìkà ni ẹ guys mention her name God will be with your children ọlọ́run á jẹ́ kó máa rógòlò gbogbo nǹkan á máa da ẹkún fún ọlọ́run ẹkún fún àdúrà kó gẹ yẹn sì ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ má ṣe ibi fún yàn o ẹ má bà tèèyàn jẹ́ ṣé kò yẹ yín sì bí ọmọ yẹn ṣe rí ògo lò ẹ gbọ́ ni ó ní ògo òun ló lò olórí burúkú ó ní bàbá lábúlé sọ yí pé Anamáyọ̀wá ẹ mọ̀ pé tèmi bá ń ṣe ṣó mo máa ń dárúkọ èèyàn ni ó ní pé bàbá lábúlé sọ pé a gbọ́dọ̀ dárúkọ ẹ̀ mọ́ torí pé tá bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ ẹ̀ ó sì máa rógo lò ṣùgbọ́n tá bá ti dárúkọ ẹ̀ mọ́ a gbọ́dọ̀ dárúkọ ẹ̀ torí ẹ̀ ló ṣe fún ní abuké oní oh my god torí ẹ̀ ló ṣe fún ní abuké oní tíátà pé kí n máa pè ní abuké oní tíátà tẹ́ bá rántí pé orúkọ tí máa ń pè ní ẹ̀ tẹ́ bá rántí dáadáa pé kí n máa screenshot ẹ̀ wà máa screenshot ẹ̀ síta o kò yé ìyá ẹ̀ ṣé wọn pé mi ò ní parọ́ fún ẹ títorí ẹ̀ mo ṣe pè ẹni yẹn ní abuké oní tíátà tẹ́ bá rántí tẹ́yìn èèyàn bá rántí pé nǹkan tí máa ń sọ nìyẹn tẹ́ bá lọ wo péjì mi dáadáa ẹ rí pé nǹkan tí máa ń sọ nìyẹn ìwọ olófò abatẹnijẹ́ ìkà onípé torí pé Bísí má sọ̀rọ̀ torí pé ó gba gift má sọ̀rọ̀ wọ́n fi gift dì mí lẹ́nu for one day ni gift yìí máa last yo gift yìí one day nìkan wo wéré kó gift tó ń wo yìí ọjọ́ kan péré ló máa fi last torí pé mo lè rà ó ti yẹ mo nǹkan kíkan tí bá ti lè fowó rà kò ń jọ mí lójú kò yé ìyá ẹ̀ kò ń jọ mí lójú mo lè fowó mi rà kò yé ẹ so guys sílẹ̀ ó ti yé yín hello ẹ káàsán sá ṣe wà pa ilé ìṣẹ̀lẹ̀ èmi náà mo wà ń bí bàbá yìí bẹ́ẹ̀ mo máa ń wà bẹ́ẹ̀ láti 10 everyday bẹ́ẹ̀ ni sá títí sí di 2 ìgbà míì 3 o'clock mo ṣe lè wà ń bí bàbá time wo lè fẹ́ wá wọ́n ti máa ti bí gbàngbà yẹn wọ́n máa ń tètè ti bí bá ṣe kúrò bí bàyìí sí ọmọ àti but títí di 2 torí pé n gbọ́dọ̀ lọ sí post office pé mo post office máa ń tètè close ẹ mọ̀ pé tẹ́ bá lọ sí post office after 4 o'clock wọn ò ní deliver ọjà yẹn ní next day but tí bá lọ before 4 wọ́n máa deliver ọjà yẹn next day delivery ìtọ́wé máa ṣe tètè kúrò bí kété dé post office ẹ jẹ́ kí n mọ ọjọ́ tí ẹ máa wà available ó ti yín sìn tó bá yẹ pé ẹ lè wá máa béèrè lọ́wọ́ àwọn tó wà ń bíbà pé táìmù wo ló máa kú òǹbí nǹkan tẹ́ bá fẹ́ rà máa gbélé wọn lọ́wọ́ ẹ kàn wá píkẹ́ ni ó ti yín sìn mo dẹ̀ máa ń wà ń bíbà ní 7 nígbà míì 7 ó ti yín bọ́ mo ò kí attend síyàn ní àárọ̀ kùtùkùtù yẹn mo wọ́n attend síyàn mo kàn máa wà ń bí nítorí máa tilẹ̀kùn ta yẹn 7 láàárọ̀ gbọ́ tó bá ti di 10 máa ṣílẹ̀kùn ta yẹn lẹ̀ máa attend sáwọn yẹn alright ma ẹ send ẹ sí mi ẹ send gbogbo cream yẹn sí mi mo lè bá yín post ẹ náà ẹ send gbogbo ẹ sí mi ṣó ti yé yín lágbára Ọlọ́run á fún yín lágbára okay ma ẹ ṣé ma mo máa ń wà ńbẹ̀ gbogbo ọjọ́ lágbára Ọlọ́run the Lord is my strength bẹ́ẹ̀ ni alright ma ẹ ṣé gan God bless so guys ẹ jẹ́ ẹ máa lọ ṣé kò yé yín sí may God bless every one of you ó ti yé yín sí ẹ má bà tèèyàn jẹ́ o repercussion lẹ́ rí fún olórí burúkú wèrè èkó tó jalè nídùúmọ́ tàbí repercussion lẹ́ rí fún yẹn ṣé ti yé yín ó ti bà tàwọn èèyàn jẹ́ gan ó nígbàgbọ́ pé àwọn èèyàn ń bà tòun jẹ́ kò dẹ̀ sẹ́ni tó bà tiẹ̀ jẹ́ ọwọ́ ara ẹ ló fi lọ gbé ọkọ tí ò yẹ kó gbé sílé kò yé ìyá ẹ nítorí pé ó ti wá fún ẹ ní ọmọ
ó fún ẹ lóyún tẹ́nìkan ò wí fún ẹ gbogbo kó tó ti ń dọ́là láti ayé ẹ kò sí kankan nínú wọn tó doyún ó ti yẹ òun ló wá fún ẹ lóyún ó wá wà nínú wàhálà ayérayé tí wo àti Fọlá bá ṣe ọ̀rọ̀ yẹn ní tùbínùbí tí Fọlá bá wá sórí social media tó bọ́ síta kó máa gbé evidence síta tó ń bẹ̀ tó ignore Fọlá ó ṣe ká má débi ta délé ni tó ignore ẹ̀ gbogbo evidence tó wù kán gbé jáde tó ignore ẹ̀ kò sórúkọ tó wù kán pè ẹ̀ kò sórúkọ tó wù kán pè ọkọ ẹ̀ tó ignore gbogbo wọn ló bá jà ìtorí ẹ̀ ló ṣe fà ẹ́ wọ́n fa gbogbo ohun òbò ẹ̀yà ni wọ́n tú ẹ tútú ni bó ò ní gbọ́ràn ò ní gbọ́ gbogbo èèyàn pátápátá ta ló kù tó máa bẹ́ẹ̀ rajà sọ fún mi ẹni tó máa bẹ́ẹ̀ rajà ta ló kù wàá wá sórí social media àwọn ọmọ Yorùbá tó fẹ́ rajà nìyẹn o wàá wá sọ aṣọ sépì wàá sọ aṣọ jẹ́jìká báyìí wàá máa fún wọn lépè àwọn ọmọ Yorùbá nìyẹn o àwọn ọmọ Yorùbá wàá máa fún wọn lépè back to back Yorùbá dẹ̀ ló ń pè pé àwọn fẹ́ ra aṣọ lọ́wọ́ ẹ̀ Yorùbá ló ra léèsì lọ́wọ́ ẹ̀ because o ta léèsì Ìgbò Yorùbá ló ra léèsì lọ́wọ́ ẹ̀ àwa tá ń gánú ayé ìwọ tó yẹ pé wọ́n ló kú jù ní ayé báwo lọ́lọ́run ò ṣe bá bless yẹ tó ta ni pé o shut up sọ fún mi ìjọ́ tí gbogbo orí burúkú yìí máa tán sọ fún mi ó máa yún èèyàn láàrin ìgbà tèmi àti ẹ bẹ̀rẹ̀ ó máa dúró àwọn èèyàn tó ti bà tiwọn jẹ́ mọ́ ó wà lára àwọn tó ń bẹ̀bẹ̀ lórí platform yìí ó ṣépè fún náà ó ṣépè fún wọn wá ń wò ẹ láwò sunkún olórí burúkú wo ẹ láwò rẹ́rìn tó yẹ pé tó bá ti rí ẹ báyìí wọ́n máa mirí báyìí ni ó ṣe títí Nàìjíríà police lọ́dọ̀ àwọn Nàìjíríà police wọ́n lé ẹ dànù ni ó wá di ẹni à ń jírí ẹni à ń jí kò ó máa ń ṣògùn gan olórí burúkú gbogbo owó tó ní ló ti fi ṣògùn kò síbi tí ò ti ṣògùn ní Kútọ́nù yẹn kò síbi tí ò ti lè ṣògùn ní Kútọ́nù láàrin ìgbà tèmi àti ẹ̀ńjà ó ti lọ sí Kútọ́nù ó ti lọ ṣògùn olórí burúkú mo ti pẹ̀lú gbogbo ogun ẹ tó ṣe mo fún ìyá ẹ̀ jẹ ó ṣe báyìí mo ṣe báyìí fún dada ṣì wà ń gbà yẹn mo ṣe báyìí fún mo ní mo ti born again ó ní mi gbọ́dọ̀ gbé wá sí Facebook láti wá sọ pé mi gbọ́dọ̀ jẹ́ kẹ́ni kankan mọ̀ pé mo ti born again mo ní no I need to de-announce when you have no Christ you need to de-announce the God that you are serving oye ìyá tí bá padà sínú God yẹn máa tún sọ fún wọn pé mo tún ti bẹ̀rẹ̀ sí ní ṣoògùn a tún sọ kò sẹ́ni tó máa mú mi sí oye ìyá kò sẹ́ni tó máa mú mi sí àìmọye ilé olóògùn tó lọ tí ìwà tọkọ ẹ máa wà ní ìhòòhò lẹ máa fi wọbẹ̀ inú ìwòwò báyìí lẹ máa fi wọbẹ̀ kò sí ilé olóògùn tẹ́jọ lọ kí lẹ lọ ń ṣe ogun ni ogun àwọn colleagues ẹ̀yìn náà ni síbẹ̀síbẹ̀ náà wọ́n sì ń rí jájẹ ni wọ́n ò tọrọ jẹ torí pé òun dúró pé wọ́n máa wá tọrọ jẹ èmi dẹ̀ ti wá ba ogun yẹn jẹ́ wọn ò ní wá tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ mo ti bẹ́ẹ̀ ba ogun yẹn jẹ́ ìwọ máa wo bó ṣe máa rí ó ti yẹ ẹ́ sìn èmi ò mọ̀ yìí pé èmi ni mo bá kí ló wúkú ẹ̀ èmi ò mọ̀ pé mi mo bá àdàbí kí ló wúkú ẹ̀ jẹ́ mi ò mọ̀ Priscilla mi ò mọ̀ pé mi mo bà jẹ́ mi ò mọ̀ pé mi mo bá àdàbí yẹn jẹ́ mi ò mọ̀ pé tí bá ti dáwúkọ wọn àdàbí wọn máa ń bàjẹ́ ni mi ò mọ̀ ìwọ ló fọ aláyé bàjẹ́ ṣé mi sọ fún ẹ pé kó lọ wábi tí ìyá Priscilla gangan níbi tó ti kọ́mẹ̀ntì aburú nípa ẹ kó wá gbé lọ sídìí àdàbí ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ olórí burúkú ó gbé ṣáàtì kí ló wúkọ ẹ ṣáàtì Gistlover ó gbé ṣáàtì Gistlover lọ sídìí àdàbí ṣé Gistlover gangan láàrin èmi àti yín ṣóhun ni ìyá Priscilla ìyá tó bí Priscilla ṣóhun ni òun ló ní Gistlover ó ṣe àdàbí yẹn dáadáa ta ni pé ó ṣe dáadáa ni ó ṣe kí má lè rí orúkọ Priscilla pé ó ṣe kí má lè rí orúkọ Priscilla pé ṣé Priscilla nìkan ló wà nínú àwọn ọmọ celebrity tó ṣàdàbí fún ni ṣé òun nìkan ló ṣàdàbí fún ni ó ṣe wá jẹ́ òun nìkan ni mo wá celebrate back to back ó ṣe jẹ́ òun nìkan ni mo celebrate bí tó má ti mọ̀ yí pé àdàbí ò ṣiṣẹ́ ìyá ẹ̀hún náà ìyá Priscilla náà kò dúró lásán èèyàn ní jẹ́ single mother kó forí ṣe láàárọ̀ kó fọhùn ṣe láàárọ̀ òun nìkan ló máa jí ẹ mọ̀ pé iṣẹ́ single mother òun nìkan ni doctor òun nìkan ni nurse òun nìkan father òun nìkan ni mother òun nìkan ni kúkà olórí burúkú ẹ̀ wá sọ pé ọmọ yẹn á tó èjì yẹn wá sọ pé àdàbí ló máa ṣe fún ṣe bó sọ pé kò ní rọ́kọ ní Nàìjíríà
ó dẹ̀ wọ́n gbà tí Ọlọ́run máa ṣe ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹ̀wù jẹ̀jẹ̀ tí mi gbó kìjikìbi kábíyèsí o ó wá lọ jẹ́ àdàbí ẹ wá lọ jẹ́ kó pàdé bílóníà òfò ló máa ṣe ó máa ṣòfò ni ó ti jẹ́wọ́ ni mo sọ fún ẹ pé kó má jẹ́wọ́ ṣé ó padà jẹ́wọ́ ó padà jẹ́wọ́ èèwọ̀ tó jẹ́ ó ṣe máa jẹ́ lórí àwọn tó kù ó ti yẹ torí pé ayé ni ayé máa jẹ́ ó ti yẹ bí ayé ṣe ń jẹ́ ayé tí ọ̀run dẹ̀ wà ní ọ̀run ó di dandan wàá jẹ́wọ́ lórí àwọn tó kù mi ìfẹ́ mọ ẹnikẹ́ni tó support yẹ mi ìrètí yín o ẹ̀yin tẹ́ support yẹ o ẹ má ka ọ̀rọ̀ ikún o tó ti yẹ yín ẹ má take ẹ̀ bí kíní o mi ìfẹ́ mọ ẹni tó support yẹ ó di dandan ó máa wá fún wọn wàá ṣe kíní yẹn fún wọn ó di dandan wàá ṣe fún wọn màá wá wo ẹni tó máa fèsì nígbà yẹn àwa ti lọ kò yí ẹ ó ti yẹ ń sìn àwa ti lọ olóòṣì babaláwo ó máa bọ́ sí òwò ni o olórí burúkú ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ àbí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òdodo kọ́ ló gbé wá sí bíbá òtítọ́ ló máa gbé wá èyí tó ẹ pé ẹ máa ẹsẹ̀ lásán báyìí lẹ máa fi débẹ̀ ẹ ní wọ bàtà débẹ̀ àbí tí ìwà tí ọkọ ẹ bá wá débẹ̀ èmi ìtọ́jẹ́ pé tẹ bá débẹ̀ báyìí ìwòwò ọmọlúwàbí lẹ máa wọ̀wọ́ bẹ̀ Ọlọ́run yọ ẹ pé wọn kì í ṣe Yorùbá Ọlọ́run yọ ìyá ẹ pé wọn gbé ní Nàìjíríà Ọlọ́run yọ ìyá ẹ ìwòwò ọmọlúwàbí ni wà tọ́kọ ẹjọ́ máa wọ̀ nínú ọ̀dọ̀ àwọn babaláwo yìí ìwòwò ọmọlúwàbí bá lẹ́jọ́ máa wọ́n dẹ̀ máa bè lọ́wọ́ ẹ kó tó mú ẹ wọlé gbogbo nǹkan tó gbé wá iṣẹ́ òdodo ni olórí burúkú asọpọ̀ òtítọ́ náà ni ó tiẹ̀ ní wò pé kí ni repercussion ẹni tí bá parọ́ ò ní ìrówó ó rò bóyá ò ṣẹ̀yàn gbogbo èèyàn tó wà nílé ayé ló ṣe ẹ̀ ibi tó máa ti mọ̀ pé ó ti ní problem nìyẹn tí gbogbo ilé ayé bá wà ní tó jẹ́ pé ìwọ nìkan ni gbogbo ilé ayé ṣẹ̀ ó ti ní problem lọ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ ó lè dún mọ́ta lọ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ tí gbogbo ayé tó jẹ́ wípé ìwọ nìkan ni wọ́n 8 lọ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ lọ ṣẹ́ẹ̀kì ara ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ṣé kò yé ya ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ṣó ti yé ayé ẹ̀ ti bàjẹ́ olórí burúkú ó jẹ́ kí àwọn tó rò bóyá mo wà lẹ́yìn ẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ tí mo support ẹ̀ ó mú orúkọ mi lọ lé babaláwo káàkiri èmi náà máa bọ́ síta ibi tí mo ti rọ́ ibi tó ti bí mi àwọn fowó ṣe ọ̀fẹ́ lóògùn bẹ́ẹ̀ Ọlọ́run ọba kí nǹkan di anáàsì kúrò nínú Jésù ni kí n bá wọn ṣe sí ó ti tán ṣé kò yé ìyá ẹ ó ti tán mo ṣe ń bọ̀ o ọmọ nǹkan tá a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi àti ẹ ó ti yé ẹ ọmọ nǹkan tá a ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta mo jẹ́ kó máa jẹ́ kí ìyẹn máa lọ ìyẹn mi ní sọ nípa yẹn ó ti yé torí pé èmi náà ń gbádùn yẹn ó ti yé ìyá ẹ aláyé bàjẹ́ ìkà játijàti aláyé pokúnú muṣu olófò mi fi yín sílẹ̀ guys mi fi yín sílẹ̀ ọmọ yìí tá a ṣe nínú ọdún ọmọ you to give my life to Christ ó ti yẹ òun ni last one tá a ṣe nínú ọdún wàá rí o tí rí nǹkankan ṣùgbọ́n mi ní sọ torí mi ní baṣẹ́ yẹn jẹ́ ó ti yé ìyá ẹ̀ mi ní sọ yẹn torí mi ní baṣẹ́ yẹn jẹ́ kò ń ṣe tàwọn celebrity ẹ̀ ṣùgbọ́n tó ti gbogbo celebrity yẹn ó máa bàjẹ́ ti gbòǹgbò ni máa bàjẹ́ ti gbòǹgbò ó tí rí nǹkankan ó ti yẹ a tún ti jí o mọ́mí o lè dúmọ̀tà a tún ti jí olófo lòṣì olóòrùn oníkú ọkú omnibody wàá fẹ́ la olófo aláyé bàjẹ́ mo tún fún ẹ ní gbogbo nǹkan mi kó má bàa bínú WhatsApp mi gan mọ́ kó má bàa bínú everything ìwọ olófo wo lòṣì ní ìfiyín sílẹ̀ guys ẹ jẹ́ máa lọ hello good afternoon bye ma.